ìpẹ́ ní ṣèwé àpẹ́wà fọwọ́ pawó ayé òní kọ ohùn rẹ ìwọ ni bàbá ọmọlúwo gbàgídá ò mo bá ẹ yọ̀ ó bàbá ṣèwé àpẹ́wà fọwọ́ pawó ayé òní kọ ohùn rẹ ìwọ ni bàbá ọmọlúwo gbàgídá ò mo bá ẹ yọ̀ ó adéwálé alákànbí ìwọ ló kúyé orí adé òní sún tàfẹ̀sọ máa ṣe pọ́ńbù ẹlẹ́yìn máma wo ọwọ́ lẹ́hàn ayé òní kọ ohùn rẹ ìwọ ni bàbá ọmọlúwo gbàgídá ò mo bá ẹ yọ̀ ọdún kékeré kọ́ ló sì ní Canada kó tó wáyé sísí àjọ tẹ̀tún kàwé ìgbà akíkanjú mọ̀ nípa bá sì lè wúwo ẹ̀rù pẹ̀mẹ́lì tó bá wà nìyẹn ló dé o ìràpadà òní dúdú àti dé tán o bá a fún ọ ní sàkọ́tà ìgbéyàwó ìpẹ́ ní sẹ́rí àpẹ́wà ọ̀rọ̀ báwo ayé òní kọ́ ọ̀hún rẹ̀ ìwé bàbá ọmọlúwo gbàgbé ọmọ bàbá tó bí wọn ló ṣẹ wá lẹ́sẹ̀ tí ń gbọ́ tó bá gbadé orí rẹ̀ kalẹ̀ bàdékọ́lá adékọ́lá tẹ́lú gbadé wọ́wọ́ bàrà ń yá ìgbìyànjú pẹ̀lú wàhálà nínú igbó. èmi ló dé. bá a ti di nínú ọ̀rọ̀ kan ló ń ṣe bí ọ̀rọ̀ ní àárín àbá náà mo sì ní kó ní sùúrù káàṣe gbogbo ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló sì àwọn ńlá gidi ló ń fárígá báyìí. ọ̀kàrẹ̀ lọ kàn mí ó dáa túwọ́ lára òpó. wọ́n ní òtún wọ́ láìsá láàmú. ọmọ ti wọ́ láì sẹ́dẹ̀ẹ́dẹ́ níbi tí wọ́n ti dọ́gbọ̀n ẹgbẹ́ tí mo fi gbọ́rọ̀ tí wọ́n já láàmú ni. kàmí bá kú ọ ní òsì sọ̀rọ̀ gbogbo tí ń bẹ lára ẹ̀ báyìí yóò balẹ̀. ẹ̀yà mi ẹ bá kú yà. a ní òfòpó lẹ̀ láìsá láàmú. kí n gbọ́dọ̀ ká o. ìwọ dà lé o. Kànmí. ìyá mi mò ń gbọ́. Adékànmí bí. àní mò ń gbọ́ yín. Wo jẹ́ kí n sọ kinní kan fún ọ o ìwà rẹ tó ń wò yìí ó ń lẹ̀sọ́ èèyàn gbogbo ìgbà tó o bá ti ń jáde ní máa sọ fún ọ pé ṣọ́ra o pé tó o bá ti dá àárín fà pàápàá tó bá ti jẹ́ wàhálà àárín wa àtàwọn ọ̀rẹ́ rẹ kó o máa ṣe pẹ̀lẹ́ ìgbà pẹ̀lẹ́ ìfọ́ àwọn pẹ̀lẹ́ yìí yà kò síbi téèyàn lè wà téèyàn lè hùwà pẹ̀lẹ́ láwùjọ tí wọn ò ní ronú tó dáa téèyàn bá wà láwùjọ o ò lè rí oníjàgídíjàgan kan fi so lórí ìlú kí ló dé ní sùúrù fa gbogbo tó bá máa ṣe fi sùúrù kún pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ̀ rẹ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ̀ rẹ ń kìlọ̀ fún ọ o sọ́ra rẹ ọ̀dà ìwọ gbọ́ kankan tí mo fẹ́ sọ. ẹ sọ gbé mo fẹ́ sọ láàrin látàárọ̀ ní là ń gbọ́. sórí máa rántí wípé ó kọ bàbá rẹ ò bàjẹ́ inú àìbàjẹ́ ó kọ ní ọdí ọ sí ó kọ tó o bá mọ́jọ́ bàjẹ́ lọ́wọ́ rẹ ibẹ̀ nìkan ló hùwà kan tí dákun kí ló kọ ọmọ mi olórin tí máa kọ nìyẹn. ìṣèṣe ìjírù. kí ló kọ tí tún jẹ́. apàṣẹ orin àbí nǹkan. ẹ máa tún fi nǹkan kan kún jásín justice of music. gbẹgbẹgbẹ sọ̀rọ̀. ṣé dandan ni káyọ̀ ló fẹ́ gbèsè ni. ó ronú ó jókòó báyìí ó wò wípé wo ọba tí ń bẹ́nu ta o àsìkò rẹ̀ tún gbogbo mùtúmù wà lára lásìkò tó dé igbá alẹ́ ó ń lé àwọn oní òyà ọ̀rọ̀ pẹ̀lú tọmọ lọ́rùn wọ́n ọmọkùnrin ó wá wo sàkún ó wòye ó wo nùnú wa yìí ó wò pé lásìkò ọba wa ó wò wípé ọba tí ń dá bí ẹdun tí ń rọ̀ bí òwe a pè ní Adéwálé Àkànbí ìlú fẹ́ni lóye káàbíyèsí. ìyá mi ó sì jẹ́ pé ọ̀nà Adéwálé lẹ́gbàá wọlé sí i. wá farabalẹ̀ ó rí i pé bílù ṣe ń rí ó rí i pé gbá alẹ́ ńlẹ́ àwọn olé òya àbòyún bí wẹ́rẹ́ bẹ́ẹ̀ làgán mọ́ wà lára wọ́n fi ń bọ̀ ní oṣù wọ́n fi ń pọ̀ mọ́ lára. wọ́n wá wò wípé téèyàn bá wá ṣe tẹ́nìkan ò ṣe rí ẹ dákun ṣé téèyàn bá fún lókì tẹ́nìkan ò jẹ́ rí só burú. wọ́n wá fún lókì náà lákọ̀ọ́lé àdánìkan jẹ́ ó ní tó ọba farabalẹ̀ wọ́n fi sí fún ọ tí wọ́n náà gbọ́ òkè tí ẹ máa wo èèyàn sùn bí kí kéèyàn fi nǹkan sọrí èèyàn ká wọ́n wá fún lókè àdánìkan jẹ tí wọ́n náà bá gbọ́rú orí kí ọ̀hún ara ló balẹ̀ inú ó dùn ó yá pàpẹ̀jẹ̀ jẹ́ òfìsì ó yá ó yá
jẹ́ ń fi sí fún ọ jẹ́ fún ọ. ìyá mi tí má jókòó ṣe torí ti yóò torí Adéwálé tẹ́ dákọ́ ni o. bàbá torí epo jẹ́ su ọjọ́ epo nífẹ̀ẹ́ ni o. ọ̀dọ̀ kárí la tó orí ìdíra bí. ẹrù rẹ o. ìgbò lẹ tí ó rẹ ilé. ìgbò lẹ rà. bàtà ayé ló máa ń gbé ẹlọ́jà tó wẹ̀ sí jàgídíjàgà bíi tiẹ̀. ọ̀dà wọn bínú gbọ́ kẹ́ fi sí. kọ́kọ́rọ́ gbogbo òwò ńlẹ̀ o ọmọ odù ọba. ọmọọba tẹ́nígbọ́lá ọmọọba tólúmẹ́rin ìwórèé tí ò nílẹ̀kùn tí ò ní kọ́kọ́rọ́ tó jẹ́ pé ẹrú wá ni wọ́n fi délé bàbá tiwa. àsìkò ń bọ̀ tí wọ́n lọ rèé kìwó délédélé ṣùgbọ́n ẹni olúwa ọba mi fi sórí nínú ìwó ni ẹ jẹ́ kí n kọ́ lọ rèé kì. ọba Adéwálé Àkànbí síwájú kí n tọ́ lọ rèé kì ẹ́ kórí ó tó wú. wọ́n kọ́kọ́ lọ rèé ṣèbà lọ́wọ́ Elédùmarè ọba tó fi ẹ́ rólé. Elédùmarè ń ní mò ń kí ọba ajíkànpá kan amaniju ni lọ́kẹ́ni tó nira ẹni kó tó mara ẹni. ọba ni tó di èdìdí ayé sínú kádàrá tí ò ṣeé túwò rárá. ẹni abákọrin má kọ̀ mọ yìí ohun rere tí bá ń gbé ohun rere ṣe. àwọn tá a kọ àkọọ́lẹ̀ ìkà fún láyé bí wọ́n bá ronú délẹ̀ ni wọn ò ní hùwà ìkà. ewé kan ò ní jábọ́ o kọ́sẹ̀yìn Elédùmarè ọba tó dá gbogbo ayé pátá. olórí núròde àbẹ́ òmọ̀ ni ta ló fẹ́ mọ ni jẹni tó dání lọ. gbogbo aṣàyẹ̀wò tí ń tọpa kádàrá bólúwa ọba sí fún wọn ó dájú wípé wọn ò ní mọ̀. kíní kan ò lè ṣe bí ọba lọ́wọ́ Elédùmarè nínú ẹni a ní ó ṣe bí tó sì rí ṣe ó ti wà nínú kádàrá ẹni ni pé kó tọrọ ẹni sórí ìburú gangan ni. àwọn amòòkùnṣèkà tí ò láròjinlẹ̀ láyé ni wọ́n yọ ṣẹ̀ṣẹ̀ bí wọ́n bá rí ẹni tí ọwọ́ bí àwọn bá ń bà ní dúníyàn. àsìkò tó mo fẹ́ kí gúdúgbẹ oríkì tẹ́nìkan kan gbọ́rí láyé rí. ọba Abdulrasheed Adéwálé Àkànbí òkúkú ni mo fẹ́ fi orin ọ̀hún kì. mo dákẹ́ sí i mò ń wò réré ayé ọba ń wò mí bíi pé kò sọ̀rọ̀ ní kùn mọ́ rárá. ayé kò títọ́ ẹyẹ eré tó bà lórùlé kojú olè tó tinú ilé kó lè tó toko ni. àròjinlẹ̀ ọpọlọ ni wọ́n fi ń mọ̀ wá ní baba nínú eléré bọ́bá jẹ́ ti ká kọ gbogbo orin tó ṣàrà ọ̀tọ̀. Justice of Music tí mò ń jẹ́ àwọn tó mọ̀ túmọ̀ ọ̀rọ̀ tó kó sínú ni wọ́n fi dá mi lọ́lá. tìfẹ́ ẹnu kọ́ wọ́n ṣàgbéyẹ̀wò ọpọlọ ni kí wọ́n tó pè mí lápàṣẹ èdè tó ga jù ní dúníyàn. ọba Abdulrasheed tí ń jẹ́ Déwálé àdákẹ́ oríkì tẹ́nìkan ò jẹ́rí tí ò pérí láyé ni wọ́n sì fi pe bàbá. ọba Pègúnrẹ́ àkọ́kọ́ dé gbogbo awubí ń sá kíjokíjo. Pègúnrẹ́ mọ́pọ̀ sọ́ọ̀lù rẹ̀ àtòfún wò lóhun gbogbo tí ọmọ wò ń béèrè. ọ̀dákẹ́ kò dákẹ́ dénú amọ́rọ̀ ọlọ́tẹ̀ tagbára ọ̀bánigbìjà kẹrù ó boníjà kó búkúrú sẹ́kún kó ní wípé ìgbẹ̀yìn ọ̀rọ̀ ń ni mò ń rò. àgbọ̀gbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n mọ́gbàtọ̀ lọ́tẹ̀ mọ́ kó tó ṣeun rere. kò dúdú kò pupa ẹni obìnrin kò lọ́nà tó dá tọwọ́ rẹ̀ lẹ̀. adáṣọ sọ́rùn tó dàbí àbímọ́ alòkàngbẹ́kàn tí ń ní bàbá tó fọjọ́ gbogbo dára bí egbin. Adéwálé Àkànbí arínú ìgbé ti karahun àmọ́ ohun táwu bí ń gbà lérò lọ́kàn. ọkà kò pé wọ́n fi lé kò dín bọ́ ọjà lólè bí ọba fẹ́ wí ó kúkú rí. agbójú níbi pàǹtí bébà táyé ń pè lówó ẹni owó ń wá tí ọbẹ̀bẹ̀ kó tó rí mọ̀ nílò. kò kúrú kọ̀ ga àwò olókè ọmọ fẹ́nifẹ́ni. èèyàn lélẹ́yìí àbí màláìkà kan ṣoṣo tólúwa ọba rán sí wa. gbogbo Ìwó a ò ní ṣàfẹ́kù Ràṣídì láyéláyé ìmọ̀ràn ìkà ò ní jọ lórí ọba tó fẹ́ràn ìlú ẹ̀. má dìgbòlù sọ́sọ́ ẹyin ò ṣeé dìgbòlù kò ṣeé gbá lójú. má bàǹjà àwọn òwú bí ọba tí rẹ́ni bí ké lálálá. agbanikalẹ̀ tẹ́lẹ̀dùnmarè rán ẹkùn ọkọ̀ gbogbo àwúrù. adúró tolúwa sísinsin máyẹ̀ tẹ́ gbé ògùn dá òde ọba. òkúta tọ́pọ̀ èèyàn gbé tí ò rí gbé ládéwálé fi jọ́kàn gbé tí gbogbo ìlú mì tìtì. àwọn wọgbà ìkarahun sẹ́ wípé kí ló dé tàwa ni ọmọ pé ìkarahun gangan ní ṣẹlẹ̀ alábàáhùn. Abdulrasheed Adéwálé Àkànbí nílé Ìwó tí ò ní wó wò ó kó o tó wọlé Ràṣídì. ajínàwọ́ rẹ̀ má dátìkà sí rárá amalẹ́ aláṣejù tán tó nawọ́ rẹ̀ sí i. afúnitán tí ò ní ṣèrègùn rárá àṣetọlọ̀tẹ̀ pẹ́ẹ̀pẹ́. àríjẹ má dánìkan jẹ́ bọ́mọ kékeré jẹ́ ó sì bá gbà jẹ́.
aṣàdúrà ṣe lẹ́sẹẹsẹ kọ́ jẹ́ méjì wọlé àsìkíwọ̀. ọba Abdulrasheed Adéwálé Àkànbí olú Ìwó ẹ má wulẹ̀ kó kéré. mo tún ń bọ̀ bọ́bá dijọ́ mi-ín ọjọ́ re. Ìdírù Akínládé lèmi jẹ́ ọmọ aláàróyè ọmọ aláàrópo ọmọ ẹni mi kùkùté ara ẹ̀ lómi ẹni sarílé kọlá ara rẹ̀ ló ṣe. ọmọ òṣèjò méjì pọ̀ fi sókun ṣòkòtò tó ní bí ọba gùn tó ẹmú paramọ́lẹ̀ ẹ̀sì kẹta bàbá tèmi lèmi ní mú ní í ṣe. ọmọ aláàróyè ọmọ àwọ̀lú mọ̀jẹ̀ kókó fẹ́lẹ́sìn ọmọ ajẹ́bálẹ̀ mọ́tàlúgbowó Justice of Music lẹ́ ń pè. ọba Abdulrasheed Adéwálé Àkànbí ìwọ ni mo gúngún ké sí lọ́wọ́. mo súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀je mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà. bárọ̀bà fi ọmọ wọn yóò mọ̀ yìí bí ọ̀fẹ́ sin ọba jẹ́ kó. ọba Adéwálé Àkànbí máa gbóhùn ẹnu mi kí kẹ́kẹ́ ọ̀pá rere. ọba pẹ̀kúrẹ́ àkọ́kọ́ dé gbogbo awùbí ní sá kíjokíjo. pẹ̀kúrẹ́ mọ́pọ̀sọ̀lù rẹ̀ àtọ́fúnwó olóhùn gbogbo tí gbogbo ọmọ wo ń béèrè. ó dákẹ́ kò dákẹ́ dẹnu amọ́rọ̀ ọlọ́tẹ̀ tagbára. ọba ní gbìjà kẹrù ọbọ níjà kó búburú sẹ́kún kó ní wípé gbẹ̀yìn ọ̀rọ̀ ló máa gbòmìjé lójú wa. agbọ̀gbọ́n lọ́gbọ́n sọgbọ́n mọ́gbà tọlọ́tẹ̀ mọ́ oníbọ̀lọ́tẹ̀ kọ́ ni lọ́rọ̀ yóò padà fi dé níní. bàbá mi àmẹ̀yìn ọ̀rọ̀ kọ́ sọ fẹ́ni tí ó gbọ́ tó bá yá yóò padà wá jèrè ọ̀rọ̀. kò dúdú kò pupa ẹni obìnrin kò lọ́nà tọ́lọ́rẹ́ da tọwọ́ ẹ̀ sílẹ̀. adáṣọ sọ́run nǹkan dàbí àbímọ àlòkan gbẹ́kàn tí a fi gbogbo ọjọ́ gbogbo dára bí ègbín. ègbín yájú ìyẹn yájú ọ̀ṣọ́ àmútọ̀run wá ọjọ́ tọmọ ẹranko kọ́mọ ẹranko. ọba Adéwálé Àkànbí arínú mi ti karahun amóhun awùbí ń gbà lérò lọ́kàn. ọkà kò pé wọ́n fi lè kò dín bọ́jà lólè bí ọba fẹ́ wí ó kúkú rí. agbójú níbi pàǹtí bébà táyé pè lówó ọmọ ẹni owó ń wá tí ọbẹ̀ tí ó torí mọ̀ nílò ní bàbá. kò kúrú kọ̀ọ̀gà àwọn olókè ọmọ fẹ́nifẹ́ni. áńgẹ́lì ènìyàn tó gbáwó ènìyàn bora ni bàbá wa fi gbogbo ọwọ́ ṣoore. àṣẹ tí ó ṣèkù sínú má bẹ̀rù ẹnìkan àfojú fẹnire mára. kò súnmọ́ ọlọ́tẹ̀ tà dí mẹ́yìn ó lémi ní jẹun tí mo sọ má bí aṣọ fẹ́ fi bàbá ṣe. mo dìgbò lóò sọ̀sọ̀ ẹ̀yìn ò ṣe é dìgbò lù kò ṣe é gbá lójú. má bàjẹ́ àwọn òwú bí ọba tí rẹ̀ ní bí ké lálálá. agbanikalẹ̀ tẹ́lẹ̀dùnmarè ran ẹkùn ọkọ̀ gbogbo àwùrù. àdúró tolúwa ṣinṣinṣin mọ́yẹ̀ tẹ́ gbé ògùn dá òde ọba. ògùn sunkún ògùn dìgbà róore tí Adéwálé ọ̀kẹ́dùn rẹ̀ tolúwa léṣe. ọ̀rọ̀ ọjọ́ tẹnìkan láyé àlọ́ lásán ni wọ́n pa lásàmà. òkúta tọ́pọ̀ èèyàn gbé tí ò rí gbé l'Adéwálé fìjọ kan gbé tí gbogbo ìlú mi ti lé toko. olóko ń jáwé ọlọ́jà ń ta èrò ìwó gbogbo wọn ṣe kábíyèsí ẹ̀. àwọn wọ̀gbá ìkarahun ṣe wípé kí ló dé táwa ni ọmọ wípé ìkarahun gangan ní ìṣẹ̀lẹ̀ alábàáhùn. Abdulrasheed Adéwálé Àkànbí nílé èwo tí ò ní wo rówó wo tó wọlé Rasidi. àjìnàwó rẹ̀ má dájú kà sí rárá amalẹ́ aláṣẹjù tán tún náwó rẹ̀ sí. afúnitán tí ò ní ṣeré gún rárá àṣetọ́lọ́tẹ̀ pẹ́ẹ́pẹ́. àríjẹ má dánìkan jẹ bọ́mọ kékeré jẹ ó sì bágbà jẹ. àṣàdúrà ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ kó jẹ́ méjì wọlé àsìkíwọ̀ bàbá rẹ̀ àjò ògbó kọ́wọ́ fìjàn mi. ọmọọba Adékọ́lá Tẹ̀lúdókè ọba tẹ́lọ̀ bá dákẹ́ omi iṣẹ́ ìwòǹwò eruku tójú omi yọlala. ìwọ̀ kẹ́rẹ́ òjò mi ọba òtòrò ńlọ báyìí náà máa rọ̀ yọ ọmọ tó dé kódé. ó fi dídé sáláì dé omu mi ọba ó fọdù ifá mu mi. ìlara ilé bá ń pè ní ọmọ olú ìwó tọmọ odù ọba ọmọ ajífòdù ifá mu mi. elúre abilotu fẹ nílé owódò ní òkèrèwé. ọmọlú ògbàgídá obìnrin takuntakun tí fi ọ̀tá rẹ̀ kó lọ tí. ọmọ aládé nífẹ̀ẹ́ ò dáyé bàbá mi àwẹ̀wò ara rẹ̀ bí ìjà.
ọmọ tata ọmọ òwòdò ọmọ aládé tó tójú ogun lọ òní wọ́n pè ní ládéjogun ọmọ alájà mi sàn ọmọ ọ̀ràn mi yàn àbọ̀ ògbátẹ́rẹ́ kẹlẹ̀ ó kọ̀ọ̀rùn o. tẹlúre bàbá mi àjíkẹ́nu onírọ̀bì epo gbóná. adéwálé àkànbí o àwí ìwìtàn aláràkà adébánlé àmúmi ọba lákọ̀ọ́lákọ̀ àfẹ̀dìdì ọ̀rọ̀ di gbogbo ọmọ rẹ̀ ọlọ́jà kan àmúròde àpamọ́ tiẹ̀ mọ́mọ́ wulẹ̀ jẹ́ ó jábọ́ rárá ọjà yàgbé mi o adé yàgbé mi ni mo rò mú jọba kì í gbọ́ kì í gba ọkùnrin ogun amọ́rọ̀ gbogbo kẹnu ọlọ́tẹ̀ bọ́lẹ̀ tó bá fẹ́ sẹ́fónírọ́ adéwálé àkànbí máa gbóhùn ẹnu mi ọmọ àjíkẹ́nu onírọ̀bì gbogbo náà tí wọ́n bá wá níta ló pé wọ́n tó tó moríkì àdánìkẹ́ jẹ́ tirẹ̀ nìkan ìdírù akínládélé mi jẹ́ curator of oríkì àdánìkẹ́ jẹ́ ọba àdùrọ̀sídìí tí ń jẹ́ déwálé ọmọ aláàárọ̀ èmi mi ọmọ aláàárọ̀ po ọmọ àrílékọlá arágbà lákìnlásá bàbá tèmi gangan ńlá fàkùrọ̀ kọ́lẹ̀ bàrà ọmọ ọ̀sàgbógiri dọ́sí ọmọ ẹni mi kùkùté ara ẹ̀ lómi ẹni sàrílékọlá ara rẹ̀ ló ṣe ọmọ òṣèjọ méjì pọ̀ fi sokun ṣòkòtò tó ní bí o bá gùn tó ẹmú pa mọ́lẹ̀ ẹ̀sìn kẹta bàbá tèmi lèmi ní mú ní í ṣe ọmọ aláàróyè ọmọ ajẹ́balẹ̀ mọ́ta lúgbòó. Justice of music comrade help me apàṣẹ èdè tó ga jù.